èmi dẹ̀ ṣe iyebíye o níwájú Olúwa gègé oh precious mo ṣe iyebíye o níwájú Olúwa ẹ wò mí dáadáa ara ayé ẹ má halẹ̀ mọ́ mi mọ́ mo wà níwájú Olúwa 24/7 gbogbo ọ̀tá mi ọlọ́kùnrin tẹ́ḿpà mo wà níwájú Olúwa èmi ṣe iyebíye níwájú Jésù mo dẹ̀ ṣe iyebíye níwájú Ọlọ́run mi ọmọlójú Ọlọ́run ni mí ìyẹn ló mú mi precious àtúnbí nínú Jésù ní mi sẹ́ ìyẹn ló mú mi precious pariwo mo ṣe iyebíye lójú Olúwa mo precious gbogbo ayé gbọ́ kí lè máa yìí ló ṣe dá mi sí ọ́ ilé gbéga ni mo ṣe wà láàyè ṣe báyìí kò má lè gbà fọ́ọ̀tà pé kó rí mi mú o kò lè gbà fèsì kó fọwọ́ kàn mí o ìjọ ẹ̀dá ọ̀tá má ṣe gìràgìrà mọ́ mi mọ́ ẹ lọ sẹ́ńpẹ́ gbogbo gìràgìrà rẹ̀ nothing for you mo precious gbọ́ má ṣe gìràgìrà mọ́ mi mọ́ 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 mo ní Jésù mo ní Jésù dẹ́fù má gbọ́ sétí mo ní Jésù gbogbo èèyàn tá mi ṣe létí mo ní Jésù mo dúpẹ́ Olúwa bàbá ó ṣe láyé mi ó ṣe títí ni wọ́n máa yíyan ẹni bá mọ Jésù kó bá mi yìn ọpẹ́ yẹn Ọlọ́run bàbá ọpẹ́ yẹn Ọlọ́run ọmọ ọpẹ́ yẹn ó ẹ̀mí mi wá ọba tó wà lẹ́yìn mi tó ń jẹ́ ẹ̀rí tèmi ṣe èso dì mí lọ́nà rárá ọ̀tá ń béèrè pé kí ni rísìn gan tí mo fi ń jó níwájú Olúwa mi mo dẹ̀ explanation tí máa ṣe kí Olúwa èèyàn mi o ọpẹ́ ló yẹ Jésù ti sí lára ariwo ayọ̀ nílé mi o ariwo bíi kákọ́mọ jáde bíi mọ́tò wíwẹ̀ bíi ilé ṣíṣí bíi connection tuntun contract ńláńlá ilé tuntun ilé iṣẹ́ ńlá tuntun sẹ́ divine connection global breakthrough in my ministry ọmọ aláyọ̀ ọmọ rere látòrí ìtẹ́ ìbùkún owó tabua àìgbéga lọ́nà gbogbo ariwo ayọ̀ nílé mi o ariwo pariwo sókè sọ pé ariwo ayọ̀ nílé mi o ariwo mọ́mì má sọ pé ó gbọ́ òbí mo ṣe ń jó má ṣe kéṣì díẹ̀ lọ́nà òkè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mú jọ ìjẹ́ Jésù gbẹ̀rẹ̀múkẹ́ gbẹ̀rẹ̀mọ́lẹ̀ mú jọ ìjọ gbèsè gbẹ̀rẹ̀múkẹ́ ó yá wá jẹ́ káyé Jésù gbogbo ayé tẹ́tí kò gbọ́ Jésù ìdòjò ọkùnrin obìnrin ẹ fọpẹ́ fún o àtẹ̀yẹ àtẹ̀gbà ẹ jẹ́ káyé bàbá àní ó dùn mọ́ mi orúkọ Jésù ló má yé mi dùn báyìí ṣebí kì í ṣẹ̀ṣẹ̀ tí bá pọ orúkọ Jésù àti pípọ́ ti mọ́ mi lára ó yẹ pé ọba pé Ọlọ́run àgbáyé àtọ́fàdà tì ó ọba ńlá Ọlọ́run mi ó Ọlọ́run tèmi Ọlọ́run tìyẹ ó àdúgbò ọjọ́ alátìlẹ́yìn mi Elédùmarè olóore kàǹkà ọba rẹ̀ láíláí olóore kàǹkà ọba rẹ̀ láíláí tó bá dẹ̀ wù mí mo lè kọ́ hallelujah o hallelujah ìjì ẹ̀dá ẹ kò mọ́lẹ̀ mo dẹ̀ lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí n jó dáadáa ẹ kò mọ́lẹ̀ torí mi ò rí irú Ọlọ́run Elédùmarè yìí rí o because ojoojúmọ́ ló dára sí ibi ṣó dára sí ọ̀dọ̀ angels are singing you are worthy Allah hallelujah you are worthy hallelujah you are worthy Lord you are worthy Lord you are worthy Lord El Shaddai, you are worthy Lord you are worthy Lord you are worthy Lord El Shaddai èmi láyé mi èmi ayé Olúwa lógo èmi nìkan èmi nìkan ló yẹ bí mo ṣe yìí Jésù mi ò tó bá sì ṣe yánu màá tún yìí Jésù ti mẹ́lò never sọ fún neighbor ẹ never wákà yìí Jésù ọba hallelujah jọ
ìjọ ni ìjọ ni ìjọ ni májẹ̀mú mi ẹ ṣáà jẹ́ ń jó fóde t'Olúwa ṣe ẹ ṣáà jẹ́ ń jó ó dáná máa fi jó yìn bàbá máa fi jó yìn ọba ògo máa tún fò sókè gbólúwàgà máa fò sókè yìn ọba ògo máa rá bàbá f'Olúwa máa rá bàbá yìn ọba ògo bàbá tẹ́wọ́ Elédùmarè ọba mímọ́ ìmọ̀ bá mi ra bàbá ẹ̀rọ bàbá ẹ̀rọ ṣọ́ra ṣùgbọ́n náà rábì tó wà ẹ̀rọ bàbá fọ́ọ̀bà ògo ìjàre ọba tẹ́rẹ̀rẹ̀ rẹ̀rẹ̀ kárí ayé ó kárí ayé ó kárí ayé àtọ̀run ọba tẹ́rẹ̀rẹ̀ rẹ̀rẹ̀ kárí ayé àtẹ́wọ́ yáyáyáyá sí bàbá Elédùmarè àtẹ́wọ́ ọwọ́ ẹ̀dá ọwọ́ àtẹ́wọ́ yáyá sí bàbá kìnìún Júdà o àtẹ́wọ́ yáyá pàtẹ́wọ́ yáyáyá sí bàbá the Rose of Sharon o ṣọwọ́ ẹ̀ báyìí pàtẹ́wọ́ rẹ̀ sí bàbá àtẹ́wọ́ yáyá àtẹ́wọ́ káwọ́ sókè kó pa yáyáyáyá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó pa yáyá o ọlọ́pẹ́ ẹja pàtẹ́wọ́ yáyá àtẹ́wọ́ yáyá pàtẹ́wọ́ rẹ̀ sí bàbá àtẹ́wọ́ yáyá hallelujah ó dára láti máa yin Olúwa Ọlọ́run máa bí èmi àti ẹ̀wò lópin ọ̀sẹ̀ ó máa yà wá lẹ́nu ó máa jọ wá lójú ó máa ṣeré má ní gbàgbé orí àkànṣe orí àrà ọ̀tọ̀ orí ọ̀kan láwọn ìyanu àrà ọ̀tọ̀ mérìírú èrí àpèwáwò àrímàlélọ́ àwòpadà sẹ́yìn nínú ayé mi àti ẹ lópin ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù àmín.